This is very very pathetic. Torí mo wà ṣọ́ọ̀kì báyìí. NNPC tó wà ń bẹ̀ yẹn ní ipò lánàá ó wá dá go-slow lẹ̀ so nígbà tí tírélà yẹn ń bọ̀ ó kan go-slow yẹn lójijì bó ṣe tẹ brake ó kọlu tírélà ẹgbẹ́ níwájú. Ó tán o ibẹ̀ wọ́n ń pe gáàsì mo ní gáàsì ó yá ẹ sáré ẹ má dúró bí mo bẹ̀rẹ̀ sí rí kóṣù mi ní ẹ pẹ́pẹ́pẹ́pẹ́. Gáàsì lẹ́yìn táńdẹ́kù Nàìjíríà dá ó tún lè bá wòye oníyà nínú ilé tó jú wọn lẹ́sẹ̀. Ìgbà tí explosion yẹn ṣẹlẹ̀ láti bí ó blow kó n bí mọ́tò bọ́ọ̀yì yẹn ó já gbogbo ẹran ara ẹ̀ ó já sí different sizes ni pàtẹ náà la rí ń bẹ̀ yẹn wọ́n lọ mú orí ń bì kan wọ́n mápá ń bì kan wọ́n mẹ́yìn ń bì kan ṣọ́bẹ̀ náà fi kó gbogbo ara ẹ̀ kó ń bẹ̀. èèyàn jóná ìfun yọ sọ́tọ̀ọ̀tọ̀. àwọn abèrè pé kí ló ṣe àárẹ̀ àwọn èèyàn obìnrin tó ń wọṣọ tọkàn ń sáré káàkiri pé iná ń jó kẹ̀. ní ìtọ́sìn lánàá ni a gbọ́ nípa ìṣẹ̀lẹ̀ kan tó ṣẹlẹ̀ ìbúgbàù gáàsì báwo ló ṣe ṣẹlẹ̀. àti mọ́tò yẹn ń bọ̀ go-slow wà ń bí báyìí. go-slow yẹn ló wá dé gbogbo Lagos road ń bì so nígbà tí tírélà yẹn ń bọ̀ ó kan go-slow yẹn lójijì bó ṣe tẹ brake ó kọlu tírélà ẹgbẹ́ níwájú. ṣé ó di pé iná èéfín ó bẹ̀rẹ̀ sí ní ṣẹ́yọ níwájú mọ́tò yẹn ilẹ̀kùn conductor side ìyẹn mọ́tò bọ́ mọ́tò yẹn kò lè jáde ṣé ó ti pín ẹ̀. so gáàsì ẹni tírélà yẹn gbé ló wá explode lánàá. eré la pè ó kàn gba iná ni gbogbo èèyàn wa tètè mọ̀ pé nǹkan tó wáyé pé kínní oníkálukú wa kàn sáré kódà inú kọ́tà lèmi gan sáré sí. ṣóun náà ló jó mọ́tò yìí. bẹ́ẹ̀ ni sà. ẹ jẹ́ á tún fọ̀rọ̀ wérọ̀ pẹ̀lú àwọn ẹlòmíì. ẹ̀ẹ̀kan tó ṣẹlẹ̀ ni pé a kàn wà nílé ní ọ̀sán àná ni ní nǹkan bí abi after 4 a kàn gbọ́ gbàm lójijì. Òrùn mọ́tò kí ló kọ̀ ẹ́ gáàsì yẹn ó wá ń bọ̀ ó kọ̀ gbà mọ́tò àwọn tírélà yẹ́lò yẹn ó tán o ibẹ̀ wọ́n ń pe gáàsì mo ní gáàsì ó yá ẹ sáré ẹ má dúró ikọ̀ oṣù mi sí bí mo bẹ̀rẹ̀ sí rí ikọ̀ oṣù mi ní ẹ pẹ́pẹ́pẹ́pẹ́ on the 5 mo máa rí mẹ́sìsì mi on the 5 ó ṣe pòm lánàá ifá so terrible gan. ọ̀gá tèmi gan rí ni pé wọ́n tún rí èéfín yọnu mọ́tò gbogbo wọn jẹ́ sẹ̀sẹ̀ la fẹ́mi ara wa gáàsì lẹ́yìn táńdẹ́kù Nàìjíríà dá ó tún lè bá wòye oníyà nínú ilé tó jú wọn lẹ́sẹ̀. ó ba èmi náà bó lè wà. inú ilé mi ni mo wà. níbo nínú ilé yín. ilé mi ni. mo rò mọ́ra báyìí ni. aṣọ rèé o ẹ̀yin o. àná yẹ bóyá ṣẹlẹ̀ olóba gomindo jẹ bóyá ń bọ̀ báyà yín sáré akọ̀gbọ́ wíì ó kọ́ ifá láì bí 4 rooms mọ́ ògòkè yìí òun ni ó fọ́ gbogbo gíláàsì ó wà wálẹ̀ ní ó bulẹ̀ lẹ̀ òun ló wà ní ó bulẹ̀ lẹ̀ bẹ̀rẹ̀ property wa ṣá bẹ̀ ó ṣe nílànà pé gbàlúbàzì ní ṣe everything ló ṣe brought down. ẹ wo ọ̀rọ̀ náà yẹ wo bó ṣe bá nulẹ̀ onílé jẹ́ wo sílìn ẹ gbà mí ọlọ́run máa ṣàánú wa o ẹ wo ṣe ṣe lé onílé o. èèyàn jóná ìfun yọ sọ́tọ̀ọ̀tọ̀. woman tó ní ṣọ́ọ̀bù yìí graduate ni ó ṣe lọ gba loan ni tó fi ń ta wine níbí yìí this is very very pathetic. ìyá tó ń ta ugu ló wà nínú ṣọ́ọ̀bù eléyìí ibí yìí ugu náà ń tà ń bẹ̀ ìwọ̀nba nǹkan tó fi ń rọmọ ẹ̀ lọ sí school nìyẹn they should do something for us please. èèyàn kú o Ọlọ́run ṣàánú wa o àyà mi já lánàá ẹ bá sọ fáwọn ìjọba kan gbà wá o àní kúkú oró o. ìgbà tí explosion yẹn ṣẹlẹ̀ láti bí ó blow kó n bí mọ́tò bọ́ọ̀yì yẹn ó já gbogbo ẹran ara ẹ̀ ó já sí different sizes ni pàtẹ náà la rí ń bẹ̀ yẹn wọ́n lọ mú orí ń bì kan wọ́n mápá ń bì kan wọ́n mẹ́yìn ń bì kan ṣọ́bẹ̀ náà fi kó gbogbo ara ẹ̀ kó ń bẹ̀ damages tó cause gan ó pọ̀ gan seriously. ẹni sẹ́ẹ̀tì náà fi pé kí ni. náà fi pe àwọn panápaná. foundation rí ṣe. wọ́n rí ṣe Ọlọ́run ṣeun wọ́n wá omi yóò tó wọ́n tún padà lọ́n tún wá bá wa ṣe omi mi. àwọn fire services wọ́n dé Ogun State fire services dé Federal fire services àwọn náà dé road safety wọ́n wà around ọlọ́pàá wọ́n wà around gbogbo àwọn òṣìṣẹ́ elétò ààbò ìjọba gbogbo wọn ni wọ́n wà around bọ̀ nǹkan táwa ń fẹ́ nísìn ni pé. à ń bẹ ìjọba kó tètè bá wa dáhùn sí ọ̀rọ̀ mọ́tò gáàsì afẹ́fẹ́ yìí. orí àwọn àtàwọn aládùúgbò ọkàn wa ò balẹ̀ a lè sùn wọ́n bá wa palẹ̀ mọ́ ẹ̀. So we are begging the state governor and other people to wá lè ṣàánú wa because our properties worth of millions of naira òun ni olóò destroy ní àná yẹn kọ́ assist wa láti ọkàn náà wọ́n lè send àwọn níwájú gámàjì ló mọ ní orí táwọ̀ṣì lẹ́yìn ilé epo fat games òun ni issue ló ti ṣẹlẹ̀.